Honourable Fúnmiláyọ̀ Àkàndé Mohammed Ìyálàyà yèyé bọ́ba ṣèlú of Ìjọra Kingdom alága àpápá ìgànmọ́ LCDA nílùú Èkó happy 56th birthday. ọlọ́jọ́ ìbí ìjókòó ẹ̀ o ọlọ́run ló tẹ̀ máa ló dá yìí sí o ẹ̀mí yìí tó ṣe ìyá ṣe púpọ̀ rẹ̀ o. ọdọọdún ní sápórúwé ọdọọdún ní pèrègùn dẹ́gbà ọjà ọdún kan ò ní dé ká má rọmọ obì lórí àtẹ gbogbo ọjọ́ kejì oṣù kẹta lọ́dọọdún kò sóhun méjì tá a fi máa ń ṣe ju pé a fi máa ń celebrate màmá wa lọ́jọ́ ìbí ni today 2nd March happy birthday long life and prosperity. ẹ̀mí gígùn là ń tọrọ lọ́dọ̀ lọ́wọ́ bá àlàáfíà là ń tọrọ lọ́dọ̀ lọ́wọ́ bá. bẹ́ẹ̀ni ẹ̀mí gígùn àti àlàáfíà la tọrọ lọ́dọ̀ Ọlọ́run fún màmá wa lọ́jọ́ ìbí the executive chairman of àpápá ìgànmọ́ LCDA nílùú Èkó màmá Olúwatóbi màmá Olúwatósìn ìyá Olúwatómi ìyá Pẹ̀lúmi owó ọmọ àtàìkú ti ṣe báàlẹ̀ ọ̀rọ̀ yóò túbọ̀ máa fi lé yín ṣe bùgbé àmínà. ní báyìí oríkì ló kù ọlọ́jọ́ ìbí ẹ̀jẹ̀ ń kì í délédélé ẹ̀yin nìlá Ọ̀ràngún ọmọ ògbóyè òkóyè kọ́lọ́ ọmọ akógun hákoto ìlàládé wà ìran bàbá yín òkó radérí ọmọ ewúrẹ́ láti jẹlẹ́sẹ̀ gbàgede ọmọ àgùntàn láti jẹlẹ́sẹ̀ yàrá ọmọ àkùkọ gàgàrà ti jíkọ lálẹ́dẹ̀ ìlànjọ́sí tèwétèwé ni mo yàn kọ ìhòhò ni mo yàn àkàrà ọmọ àgbàrá ṣe mẹ́ta ó lòdì ìlàjá ọ̀kan sàn ó rè pinrin ọ̀kan sàn ó rè jìgbò ọ̀kan tó kù lọ́lọ́ sẹ́yìn kùlẹ̀ adéjọrìn ní màgbọ́n ibi apẹrin sí ni wọ́n ń pè lọ́gbọ̀n pinrin ibi apàgbò sí ni wọ́n ń pè lókè jìgbò ibi atètèdé sí ni wọ́n ń pè ní sẹ̀dúnlé gbádé ṣeré ẹja filájiyàn káfóògùn wọmọ ládàgbà ẹ̀yin lọmọ ilá ń solóko ògún mélòkè àjàdùgbẹ̀dùgbẹ̀ Honourable Fúnmiláyọ̀ Àkàndé Mohammed Ìyálàyà alága àpápá ìgànmọ́ LCDA nílùú Èkó yèyé bọ́ba ṣèlú of Ìjọra Kingdom happy 56th birthday àṣeyí sàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí. Mrs Olúṣọlá Ọ̀ṣọ́bà ààrẹ ẹgbẹ́ ẹlẹ́dìyẹ nílùú Èkó ọmọ ọba mọ̀dé ọba màgbọ́n ọmọ tagbáta ọmọ kórówá lóníkà kìí fún tọjọ́ ìbí. happy birthday to you ọlọ́jọ́ ìbí o ẹ̀mí yìí tó ṣe ìyá ṣe púpọ̀ rẹ̀ o.